látùkù bí ojú ọjọ́ ṣe rí níbi yòówù kẹtì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti ṣe bẹ́ẹ̀ mú ròyìn wá lájọ balẹ̀ bí nǹkan ti ṣe ń lọ káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ìbójú tẹ fún omi ojú náà ò ní fọ́ ètò tẹsẹ̀ fẹ́ ń gbọ́ mi tí náà ò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún tásìkò yìí làyànfẹ́ tó gbálẹ́ gbòde wò tó mú wa sójú mọ́ màwòrán bí ìṣe wa kókó oníròyìn rèé ẹ jẹ́ ń gbé yẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. ẹ fẹ́ ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ kẹ́ máa wò wọ́n níran o ìbò ọdún 2027 yóò ju ibi tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń lọ Àtíkù ló fèsì fẹ́gbẹ́ òṣèlú APC. Peter Obi ti ṣàbẹ̀wò sí Mọ́kúá ní ìpínlẹ̀ Niger níbi tí ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù tó ti ṣẹlẹ̀ tó sì gbé owó tabua kalẹ̀ fáwọn tí ìṣẹ̀lẹ̀ náà èyí tó kàn. ọ̀rọ̀ Fubara máa ń pa mí lẹ́kún gidigidi ní gbogbo ìgbà tí n bá ti rántí tó sọ sí mi nìyí àwọn ọ̀tá mi náà sì ń lò ó láti fi takò mí Wike ló máa ṣe àlàyé ọ̀rọ̀ yìí. àwọn ènìyàn mi nílẹ̀ Haúsá gbọ́dọ̀ tọrọ àforíjì lọ́wọ́ àwọn ènìyàn tán darí o kí wọ́n sì ṣàtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu fúngbà kejì rẹ̀ Shehu Sani ló ṣe àlàyé ọ̀rọ̀ yìí. ọ̀rọ̀ ti di ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí ẹ̀mí ẹnìkan ló ti bá ìṣẹ̀lẹ̀ láabi látàrí ìjà àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn tó wáyé nílùú Òṣogbo lásìkò ọdún Egúngún tó ń ṣe. ìpínlẹ̀ Ọ̀ṣun náà ni mo sì wà mí tí ìtẹ́kọ̀ mi kúrò ńbẹ̀ o ilé-ẹjọ́ ti ju ọ̀dọ́kùnrin kan sẹ́wọ̀n lórí ẹ̀sùn pé ó ṣe bẹ́ẹ̀ ṣekú pa ìyá tó bí lọ́mọ. Igbe ẹkún oró lẹ́nu àwọn olùgbé ìpínlẹ̀ Benue lásìkò tó ń sìnkú ènìyàn 11 nínú ẹbí kan ṣoṣo èyí táwọn Fúlàní tàtúnṣe bẹ́ẹ̀ ṣe ní ìṣekúṣe. ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. ẹ fẹ́gbẹ́ òṣèlú APC sílẹ̀ o ẹ jẹ́ kán máa dara wọn láàmú kán sì máa tanra wọn ìbò ọdún 2027 ni ó sọ bí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò yà sí Àtíkù ló fèsì fẹ́gbẹ́ òṣèlú APC. olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 Alhaji Atiku Abubakar ló ti fèsì padà látẹnẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún lórí ètò ìròyìn lẹ́yìn tí ẹgbẹ́ òṣèlú APC ń sọ̀kọ̀rọ̀ sí Atiku Abubakar pé níṣe ni ó jà sí àpò ara rẹ̀ tó sì jẹ́ pé ó tún wá ọ̀nà láti fi ní gbogbo tó jẹ́ dúkìá orílẹ̀-èdè Nàìjíríà ní àsùnwọ̀n rẹ̀ ni òun ló jẹ́ kó máa ṣe bẹ́ẹ̀ jà fitafita sọ́tún àti sósì láti díje du ipò ààrẹ lọ́dún 2027 a ní kì í ṣe ìfẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní Atiku Abubakar ló ní lọ́kàn bí ti ń wulẹ̀ kó máa àmọ́ báyìí níṣẹ́ ni Atiku Abubakar ti fèsì láti ọ̀dọ̀ Mazi Paul Ube tó jẹ́ olùdámọ̀ràn fún un lórí ètò ìròyìn nígbà tí ó máa ṣe àlàyé ó ní Atiku gan kọ́ ní tira rẹ̀ àbó nǹkan gan ló sọ pé túláàsì ó gbọ́dọ̀ di ààrẹ ó náà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ìṣẹ́ àtìyà tó ń bá fínra wọ́n sì fẹ́ jára wọn gbà kán lè ní ọjọ́ ọ̀la rere lórílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n ń ṣe bẹ́ẹ̀ gún Atiku ní kẹsẹ́ wípé kó jáde láti wá gba àwọn sílẹ̀ nínú ìlà ìlò tẹgbẹ́ òṣèlú APC èyí tó kó wọn sí báyìí wọ́n ṣe ní àlàyé wípé ẹgbẹ́ òṣèlú APC yìí ó ti mú ìfàsẹ́yìn èyí tó lágbára bá orílẹ̀-èdè Nàìjíríà nínú tí wọ́n sì ṣe ní àlàyé pé ẹgbẹ́ òṣèlú ọ̀hún kò tiẹ̀ fàyè sílẹ̀ fún ìjọba àwarawa bí ti wù kó mọ̀ pé ọwọ́ agbára òun ni wọ́n lò láwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí òun ni ẹ̀yìn náà wo ebi ọ̀pàgbà fún ọmọ ẹ̀kẹ́ tí ń bẹ lóde àti àìsí ètò ààbò pẹ̀lú àwọn oríṣiríṣi ìjákulẹ̀ ẹgbẹ́ òṣèlú APC tó ti mú bọ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí wọ́n tún máa ṣe àlàyé ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní kò kájú òṣùwọ̀n gẹ́gẹ́ bí ẹni tó lè tukọ̀ orílẹ̀-èdè yìí ó ní ẹ jẹ́ ká fi eléyìí ṣe àpẹẹrẹ ká ti bi lẹ́bẹ̀ báyìí ká fi mọ́ọ̀lẹ̀ jẹ ó ní nígbà tí ọ̀nà tí òǹkà rẹ̀ tó ṣe dédé 700 kìlómítà láti ṣe fún ìjọba àpapọ̀ tán wá rí 30 kìlómítà pérése láàrin ọdún méjì tán ti wà lórí àléfà ó ní wọ́n sì tún wọ́n ń ṣe bẹ́ẹ̀ sí ayẹyẹ pé àwọn ṣe àṣeyọrí ó ní kẹ́ẹ̀tún máa wò ó ayẹyẹ tán ṣe yìí àdúró owó tán náà síbẹ̀ ó tún ní àwọn nǹkan míì tó yẹ kí wọ́n fi ṣe lórí irọ́ náà sì ní gbogbo ẹ̀ nípa pé ìṣèjọba wọn ó ti dákúrẹ̀tẹ̀ tí ó sì ní ìtẹ̀síwájú gidi fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀rọ̀ pọ̀ èyí tí Ube tó sọ láti fi ṣègbè fún ẹni tó jẹ́ ọ̀gá rẹ̀ Alhaji Atiku Abubakar bẹ́ẹ̀ náà ló sì tún sọ pé Atiku ti ń ṣe gudugudu méje tó ń ti yàyà mẹ́fà láti ọdún 1999 tí wọ́n ti gba ìjọba àwarawa fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀rọ̀ pọ̀ ẹ̀jẹ̀ sẹ́nà mi dídé síbí lábẹ́ tibẹ̀ náà.
Peter Obi ti ṣàbẹ̀wò sí Mọ́kọ́á ní ìpínlẹ̀ Niger ó sì ṣe bẹ́ẹ̀ gbé owó tabua kalẹ̀ fáwọn tí ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù tó kàn ní ìpínlẹ̀ ọ̀hún. Pẹ̀lú bí ìròyìn láabi náà ṣe jáde ní Mọ́kọ́á, ìjọba ìbílẹ̀ Mọ́kọ́á ti ṣe ìpínlẹ̀ Niger níbi tí òǹkà àwọn ènìyàn tó lé ní 150 tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ gba èkúrújẹ lọ́wọ́ ẹbọra látàrí ìjàmbá omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù èyí tó ṣẹlẹ̀ lọ́sẹ̀ tá a lò sẹ́yìn yìí. Báyìí ni ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 Peter Obi ló ti wá ṣe àbẹ̀wò síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ náà ló ṣe ní àlàyé pé orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí ó ní ó kún fún wàrà àti oyin, bẹ́ẹ̀ ló ní àwọn ohun àlùmọ́ọ́nì èyí tó lè sọ wá di olówó di ọlọ́rọ̀ láàrin àwọn orílẹ̀-èdè tó kù. Ó ní ṣùgbọ́n ó yà wá lẹ́nu pẹ̀lú bí ọmọ aláṣọ orílẹ̀-èdè Nàìjíríà bí ṣe ń wọ àkísà tọmọ ẹlẹ́ran wọn tó sì wá ń ṣe bẹ́ẹ̀ tó ń jẹ egungun pẹ̀lú bí ìṣẹ́ àti òṣì bó ṣe ń bá wa fínra ní orílẹ̀-èdè yìí pẹ̀lú bá a ṣe tún ní ohun àlùmọ́ọ́nì èyí tó ya yanturu yìí nígbà tí ó tún máa ṣe àlàyé pé orílẹ̀-èdè Nàìjíríà ó ní Elédùmarè ló kẹ́ lágbọn ètò ọ̀gbìn. Ó ní tá a bá mú ìpínlẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ìpínlẹ̀ Niger àti ti ìpínlẹ̀ Borno, àwọn méjèèjì yìí wọ́n ṣe gudugudu méje tó ń ti yàyà mẹ́fà nínú ká gbin ohun ọ̀gbìn lórílẹ̀‐èdè yìí. Ó ní ohun ọ̀gbìn tá bá sì gbìn ẹ má jà tanra wa wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni débẹ̀ kọ̀ǹfàmù sí ni pẹ̀lú. Ó ní ṣùgbọ́n látàrí pé ìjọba orílẹ̀‐èdè yìí wọ́n fi ọ̀rẹ́ rẹ̀ mú gbogbo nǹkan, ó ní ṣe bẹ́ẹ̀ ṣe àkóbá ebi ọ̀pàgbà fọ́mẹ́kẹ́ fún wa lórí ọ̀rọ̀ oúnjẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Níparí gbogbo ọ̀rọ̀ rẹ̀ ó wá kéde wípé òun gbé mílíọ̀nù tó tó $20 kalẹ̀ fáwọn mọ̀lẹ́bí àti ará àwọn tíṣẹ̀lẹ̀ náà èyí tó ṣẹlẹ̀ sí. Fídíò rẹ̀ ń bẹ mí ní ṣe àfihàn rẹ̀ fún wa báyìí. Because Bangladesh is over 170 million people. The two combined are under 16 million, so they are less than 10%. So we can do more. All we need as a nation is to invest in this Christian. And I use it every day. To give an example, I use it to speak even when I spoke in Harvard, it was saying, and I said, listen, a tiny state like Netherlands produces 122 billion euros worth of food annually, and they just have 30,000 square kilometers. We have Niger State at 76.3, 2.5 times that. So for me, whatever happens in Niger State affects our nation. And I think we must so we're just here to condone and show solidarity and continue to assure you that for me, for Nigeria, these are states we need to invest in. These are oil. We will put our resources in it. We could generate what we're not making for them. So we're here to condone you. May God Almighty, who has spoken to the senator and representing that, so may God Almighty, who allowed that, because we cannot question God. This has happened. It's called it home. May He grant those who died eternal rest, comfort their families, and the good people of Niger State, and continue to bless the families and the good people of Niger State. Thank you and God bless you. Ẹ káàbọ̀ padà. Ní gbogbo ìgbà tí n bá ti ṣe bẹ́ẹ̀ rántí ọ̀rọ̀ tí Fubara tó sọ sí mi àti ìwà tó wù sí mi níṣe ló máa ń pa mí lẹ́kún gidigidi. Ní gbogbo ìgbà ẹni tó jẹ́ mínísítà tó ń sọ̀rọ̀ olúlu ilẹ̀ yìí l'Àbújá Wike ló sọ èyí di mímọ̀. Lánàá tí wọ́n ṣe àbẹ̀wò sí Wike yún àwọn oníròyìn gẹ́gẹ́ bá ṣe máa ń ṣe ní oṣooṣù, ibẹ̀ ni Nyesom Wike tó ṣe mínísítà fún olúlu ilẹ̀ yìí ní Àbújá tó sì fi gbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Rivers ló ti ṣe ní àlàyé pé òun ò ní gbóná aṣọ pẹ̀lú Fubara tó jẹ́ gómìnà tí wọ́n ní kó lọ rí rọ́kúnlé fún oṣù 6 gbáko ní ìpínlẹ̀ ọ̀hún. Òní tó kàn máa ń pọ̀ lẹ́kùn ni pé àwọn tó jẹ́ ọ̀tá tí wọ́n bọ̀ ń yòdì ó ní wọ́n lo Fubara láti tako òun. Ó ní gbogbo ọ̀rọ̀ tí Fubara ti sọ sẹ́yìn àti ìwà tó wù tóun bá ti wo àwọn fídíò ọ̀hún abóhùnrán tirẹ̀ níṣe ni òun máa ń sun ẹkún lórí ọ̀rọ̀ náà torí pé òun ò rò kan pé irú Fubara ló lè ṣe irú ìwà yìí tó lè ṣe fún òun pẹ̀lú akitiyan tó ń ṣe fún un ní àsìkò ètò ìdìbò rẹ̀ ní ọdún náà lọ́hùn-ún. Ọ̀rọ̀ Wike rèé ẹ̀jẹ̀ ń gbé wọlé. I have never supported
So the issue of because it's right or not, it does not arise. But we what I said was that his declaration of emergency was to save the governor, because the governor was almost impeached. That was not our own hope. We wanted after the people to accept somebody. But president is wisdom. And that's why I said the governor said it, that these people should not be talking too much. That the president saved him. I did not say it. He said it. Now the point I'm making, when you say crisis, I have told you severally, I don't have crisis. But rather, the governor, unknown to me, gave himself to be the tool for those who couldn't fight me to fight me. You see, when people talk about resolution, sometimes when I go back, in my quiet moment, I play the video of the speeches of the governor. What he said, what he did to me. I would. Was it necessary? This was somebody who brought you, gave you food, gave you everything, did this for you. Then you became a tool for his enemies to fight him. Ẹ káàbọ̀ padà. Àwọn ènìyàn mi ní ilẹ̀ Haúsá gbọ́dọ̀ tọrọ àforíjì lọ́wọ́ àwọn ènìyàn wọn tí wọ́n darí kí wọ́n sì ṣe bẹ́ẹ̀ ṣàtìlẹ́yìn fún Bọ́lá Ahmed Tinubu láti ṣe bẹ́ẹ̀ di ipò ààrẹ mú fún sáà kejì. Shehu Sani ló sọ èyí di mímọ̀. Ẹni tó jẹ́ sẹ́nitọ̀ tẹ́lẹ̀ tó ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kaduna Shehu Sani ó ní ó ṣe àlàyé ọ̀rọ̀ yìí lásìkò táwọn oníròyìn ṣe àbẹ̀wò sí ní ilé rẹ̀ níbi tó ti sọ dímọ̀ wípé ṣé a máa parọ́ tara wa jẹ lágbọn ètò nǹkan àlùmọ́nì lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ṣe gudugudu méje tó ń ti yàyà mẹ́fà ní ọ̀dọ̀ àwọn àrèwá tí ń ṣe Haúsá lọ́hùn-ún. Ó ní fún ìdí èyí a ní láti ṣe bẹ́ẹ̀ ṣe àtìlẹ́yìn fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti díje dupò ààrẹ mú ní sáà kejì rẹ̀. Nígbà tí ó tún mọ ṣe àlàyé oníṣẹ́ ráwọn tán ti jáde láti àrèwá tán jẹ́ adarí ṣáájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ó ní wọ́n ti kùnà láti mú ìlérí wọn ṣẹ fáwọn ènìyàn tí wọ́n darí wọn ní ilẹ̀ Haúsá ọ̀hún. Ó ní tó bá wá rí bẹ́ẹ̀ tàbá wá rí ará àta tí èè ṣe Haúsá tó sì wọ́n ṣe gudugudu méje tó ń ti yàyà fún wa ní ilẹ̀ Haúsá yìí a gbọ́dọ̀ ṣàtìlẹ́yìn fún káwọn tó sì ti jáwọn ènìyàn wọn kulẹ̀ kán tọrọ àforíjì lọ́wọ́ àwọn ènìyàn ọ̀hún. Ó ní àwọn ènìyàn ọ̀hún ní ilẹ̀ Haúsá wọ́n gbọ́dọ̀ fi ìwà ẹlẹ́yàmẹ̀yà kan pàátì kí wọ́n sì ṣàtìlẹ́yìn fẹ́ni tó bá ń ṣe iṣẹ́ gidi ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní kí wọ́n má wò pé ẹni tí a pè ní Ààrẹ Bọ́lá Ahmed Tinubu yìí South West ló ti wá kì í sára àwọn ní nọ́ọ̀tì kí wọ́n ṣe àtìlẹ́yìn fún o tó ní pé ń ṣiṣẹ́ gidigidi ní nọ́ọ̀tì fún àwọn. Ó ní láti ọdún 1999 tó ti ṣe bẹ́ẹ̀ lu ìjọba àwarawa lórílẹ̀-èdè Nàìjíríà ààrẹ méjì ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ dìbò yàn láti ilẹ̀ Haúsá níbi tá ti rí Umaru Musa Yar'Adua tó ti di olóògbé àti ààrẹ àná Muhammadu Buhari. Ó ní lásìkò àwọn méjèèjì níṣe ní South West wọn ò gbógun tì wọ́n wípé wọn ò ṣe dáadáa tó àbí wọ́n fi nǹkan sílẹ̀ tí wọn ò ṣe fún South West. Ó ní fún ìdí èyí tá a bá ní sojú ṣáájú tá a sì ní ṣe bẹ́ẹ̀ fọwọ́ èrú bọ̀ ọdún mẹ́jọ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó gbọ́dọ̀ pé láti fi ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Mo ti fòfẹ́ rẹ̀ mo dé ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí. Ẹ̀mí ẹnìkan lára àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ló ti ṣe bẹ́ẹ̀ bá ìṣẹ̀lẹ̀ láabi lásìkò táwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn náà tó ń ṣe ìkọlù síra wọn ní ìlú Òṣogbo lásìkò ọdún Egúngún èyí tí wọ́n ṣe. Ọmọ ẹgbẹ́ òkùnkùn kan èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Kasimu òní ó mà ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí. Ìṣẹ̀lẹ̀ tó wáyé ní nǹkan bí dédé aago 7 alẹ́ ọjọ́ àìkú Sunday tá a lò sẹ́yìn ní agbègbè tó pè ní Òkèọlá nílùú Òṣogbo. Ó ní wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ pẹ̀lú bá tó ti ṣe ní àlẹ́ pé ọmọ ẹgbẹ́ òkùnkùn kan yẹn tó jẹ́ afurasí tinú ẹgbẹ́ òkùnkùn tó pè ní ẹ̀yẹ tó pe orúkọ tiẹ̀ ní Tajudeen. Ó ní wọ́n ní ó gbé egungun láti Òkè Balẹ̀ tí ń ṣe ìlú Òṣogbo tó sì gbé jáde táwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń gbé egun náà níbi tí wọ́n ti ní
wọ́n sì dé òkè ọlá yìí làwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn míì darapọ̀ mọ́ wọn wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìkọlù òkò náà kọ́kọ́ ń jù síra wọn gẹ́gẹ́ bí àwọn tọ́rọ̀ náà sojú rẹ̀ bí wọ́n ṣe ṣe ní àlàyé wọn ní láìpẹ́ láì jìnnà ní ìró ọba dédé dún ní oníkúlùkù bá fọ́n dàgbé ìfẹ́ àǹfẹ́wé ẹni orí yọ ó mọ̀ ti dìlé nígbà tí gbogbo ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tó rọlẹ̀ tán náà bá arákùnrin tó jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn náà Kàsímù nínú àgbàrá ẹ̀jẹ̀ lẹ́ni tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun Abíọ́dún Ọ̀jẹ̀lábí ó fi ìdí ìròyìn náà múlẹ̀ wípé àwọn ọlọ́pàá tán ní sí ìwà ẹgbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ti dé síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ tí sì ti ń ṣe ìwádìí wọn lórí ọ̀rọ̀ náà. Bẹ́ẹ̀ ni ìtì kúrò ní ìpínlẹ̀ Ọ̀ṣun ilé-ẹjọ́ ti ṣe bẹ́ẹ̀ ju ọ̀dọ́kùnrin kan sẹ́wọ̀n lórí ẹ̀sùn pé ó pa ìyá tó bí lọ́mọ ní ìpínlẹ̀ ọ̀hún. Ọ̀dọ́kùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Taofeek Jimoh ó ní ó ti ṣe bẹ́ẹ̀ wà ní ló ti wà ní ọgbà ẹ̀wọ̀n ìlú Iléṣà báyìí gẹ́gẹ́ bí àlàyé tẹni tó jẹ́ olùpẹ̀jọ́ ASP Fatoba Tèmítọ́pẹ́ èyí tó ṣe ó ní aago 8 alẹ́ ní ọjọ́ 19 oṣù kejì ọdún tá a wà nínú rẹ̀ yìí ní agbègbè tá a pè ní Òkè Ọlá yìí nílùú Òṣogbo náà nìṣẹ̀lẹ̀ náà tó ti ṣẹlẹ̀ níbi tó ti ní arákùnrin Taofeek Jimoh ló ní èdè àìyedè pẹ̀lú ìyá rẹ̀ Taibat Jimoh lẹ́yìn tí ó sì ṣe ní àlàyé pé ó ṣekú pa ìyá náà lásìkò tí wọ́n ṣe bẹ́ẹ̀ ní gbólóhùn asọ̀ wàyí o adájọ́ ilé-ẹjọ́ májísírèètì Ọlátúnjí ó wá ṣe bẹ́ẹ̀ wo ìgbẹ́jọ́ ọ̀hún dáadáa nínú ètò ní kí wọ́n lọ ju arákùnrin ọ̀hún sí ọgbà ẹ̀wọ̀n ṣáájú kí ìgbẹ́jọ́ rẹ̀ kún máa tẹ̀síwájú ní ọjọ́ 17 inú oṣù kẹfà ọdún tá a wà nínú rẹ̀ yìí. Ó di ìpínlẹ̀ Benue báyìí k'Ẹlẹ́dùmarè kó ṣe bẹ́ẹ̀ kó sọ àwọn ènìyàn tó ń bẹ ń bẹ àtàwọn tá a kù lórílẹ̀‐èdè Nàìjíríà lápapọ̀ o. Ìgbé ẹkùn oró lẹ́nu àwọn olùgbé ìpínlẹ̀ Benue lásìkò tán ṣe bẹ́ẹ̀ sìnkú ènìyàn 11 tán pa nínú ẹbí kan ṣoṣo ní ìpínlẹ̀ ọ̀hún. Ládùúgbò tí wọ́n pè ní Edeku Ankpali ìjọba ìbílẹ̀ Apa ní ìpínlẹ̀ Benue ní ìṣẹ̀lẹ̀ láabi náà ti wáyé lọ́jọ́ Àìkú níbi tán ti ní àwọn Fúlàní darandaran náà ṣekú pa ènìyàn tí kò dín ní 25 ní àárín ọjọ́ kan ṣoṣo pẹ̀lú bọ́sẹ̀ ní àkàkà ìmọye wákàtí ni wọ́n fi ṣọṣẹ́ ní agbègbè náà níbi tí wọ́n ti ní àwọn ènìyàn 11 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n wá láti inú ẹbí kan ṣoṣo òun ni wọ́n ṣe bẹ́ẹ̀ gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra nínú ìkọlù táwọn oníṣẹ́ láabi Fúlàní darandaran ọ̀hún èyí tí wọ́n ṣe gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí tó rí kóyọ náà inú Ben Eka ó ní ogan tó wà nínú ayé báyìí òun kàn wà ní torí pé kò yé òun gan bí nǹkan ṣe rí báyìí pẹ̀lú báwọn ṣe pàdánù ènìyàn 11 láti inú ẹbí kan ṣoṣo lásìkò tí wọ́n ń ti àwọn ènìyàn náà bọlẹ̀ ní àná tí ń ṣe ọjọ́ 3 nínú oṣù kẹfà táwọ̀ yìí ó ní igbe ẹkún oró àti omijé gbígbóná ló ń jáde lójú àwọn ènìyàn ní àdúgbò tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Abẹ́lẹ́dùmarè kó máa pa wá mọ́ nínú ewu gbogbo kó sì bá wa ṣẹ́gun àwọn agbésùmọ̀mí pàtàkì jùlọ ti àwọn Fúlàní darandaran èyí tí wọ́n ń ṣọṣẹ́ káàkiri ilẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà yìí a máa ṣẹnu wa ní dédé síbí fún ti àkókò yìí ó ní ẹ̀ṣẹ́ ọlọ́bẹ̀ ẹ̀ṣẹ́ ẹ̀yin tẹ́ bá mi jẹ́ náà ẹ kú àìbínú títí di ìgbà tó tún máa padà fún wa ní ìròyìn míì lórí ìkànnì tá a jọ wà yìí orúkọ mi ò ní yí padà o àyànfẹ́ Elédùmarè ọ̀nà lèmi jẹ́ ó dàbọ̀.